òun bá wọn lórí ara wọn tọkọ òun bá ọmọ yẹn sùn ó ní ó jẹ́ ìyá ló fóun pé òun bá ọkọ òun lórí obìnrin tó ń bá a sùn òun ò rí rí. àǹtí Ṣeun gbogbo ọdún tí mo fi fi ọ tí mo fi tá fi déètì ara wa tí mo fi fẹ́ mi ò rí irú ẹ̀rí lọ́wọ́ ẹ̀. olùṣọ́ àgùntàn lọ́kọ mi, òṣìṣẹ́ Olúwa lọ́kọ mi, áàfù ní àwọn ọmọ ìjọsìn lọ́kọ mi ti bá lájọṣepọ̀. àwọn ọ̀rẹ́ mi ọkọ mi ò jù báyìí lọ lójú wọn, kò sí tí o mọ sáìsì okó ọkọ mi. bẹ́ẹ̀ ni mo sọ fún yín àǹtí Ṣeun, èmi fúnra lára mi ọkàn mi ò balẹ̀. ẹkún ni mò ń sun láàárọ̀, ẹkún ni mò ń sun lọ́sàn-án, ẹkún ni mò ń sun lálẹ́. àmọ́ ọjọ́ tí mo sọ fún ọkọ mi pé mi ò ṣe mọ́, pé mo fẹ́ kúrò nínú ìgbéyàwó yẹn, ó sọ pé irọ́ ni. ẹ má dá lóhùn bó ṣe máa ń sọ nìyẹn. ó máa tó padà wá bẹ́ẹ̀ mi, lóòótọ́ ni màá padà lọ bẹ́ẹ̀. nígbà tí n bá lè ṣe nǹkan tí n bá lè jẹ́ mọ́ pé èmi single mother lé mo sú. àǹtí Ṣeun, nítorí pé ìyá mi dá lé mo sú, àwọn ẹ̀gbọ́n mi dá lé mo sú, mo wá sọ fúnra mi pé n ò ní dá lé mo sú. gbogbo ohun tọkọ mi ṣe pátápátá ni mo gbà mọ́ra. àǹtí Ṣeun tí wọ́n bá sọ pé nǹkan ń bẹ lóòótọ́ mo ṣe mọ̀ pé nǹkan ń bẹ ni. ọkọ mi òṣìṣẹ́ Olúwa, gbogbo àwọn ọmọ kéékèèké inú ìjọ pátápátá ló mọ sáìsì okó ọkọ mi. èmi á máa wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi tọkọ mi ó yọ okó tí ó sì mọ fi wọn mọ orí Facebook. kò sẹ́ni tọkọ mi ò kí wọ́n ní díẹ̀ mọ̀ ní Facebook, torí ẹ̀ mi ṣe post ọkọ mi mọ́. òun òun wá dẹni yẹ̀yẹ́ látàrí pọ́kọ òun ò lè mára dúró, kò sí òbò tọkọ òun ò lè tó kó bọ̀. ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀du Reality Show, Olúwaṣeun ọmọ Àkànjí lèmi jẹ́. ṣe rí àwọn kan wọnú DM mi, wọ́n ní wípé díẹ̀ ọmọkùnrin tí mo ṣe ní story 1 2 3 wọ́n ní ká sọ di movie. wọ́n ní àǹtí Ṣeun kí ló tẹ̀ sọ story yìí di movie. bọ́ láàrin èmi àti yín mi ní owó lọ́wọ́, tí n bá ní mo lówó lọ́wọ́ láti sọ di movie, irọ́ ni mò ń pa. àwọn nǹkan tí mò ń ṣe lọ́wọ́ lọ́fíìsì mi a ṣẹ̀ṣẹ̀ ń ṣe tán díẹ̀ ni. a lè dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. so kò sí agbára fún mi láti sọ story náà di movie. àmọ́ o àwọn kan wọ́n wá suggest, wọ́n ní pé kí n fi àkáǹtì kan sẹ́gbẹ̀ẹ́ kan. so GTB mi kò sówó lórí ẹ̀, máa fi sí ẹ̀gbẹ́ kan bí. ẹ̀yin tẹ́ ẹ bá rí tẹ́ ẹ fẹ́ fi tó bá pé owó tá a máa fi kọ story máa pẹ́ tó máa kọ́ wá. tó bá pé tá a bá sì tẹ́wọ̀n tó bá ti pé at least tá a bá sì lè bí abi 3 million a máa proceed náà. ọdún náà iṣẹ́ yẹn kò ṣe pé just like 1 hour movie ni ní jẹ́ kó pọ̀ jù. ibi ẹ̀dẹ̀ máa post ẹ̀ sí orí YouTube náà máa post ẹ̀ sí, but iṣẹ́ tá a máa pe àwọn celebrities sí ni láti bá wa join ẹjọ́ nítorí Ọlọ́run ọba. ẹ̀yin tí bá ti wo díẹ̀ ọmọkùnrin yẹn, àǹtí yẹn èmi volunteer ara mi láti ṣe àǹtí tó múyàn lọ sílé babaláwo tó ń bá mo volunteer àti ra mi ṣe máa play role yẹn. àwọn role yòókù ẹ wá wò nínú àwọn celebrity tá a lálẹ́ fún ẹ kọ́ síbẹ̀. aṣọ yìí tó bá tóun fẹ́ gbà tá bá ti ọkọ̀ tẹ̀lé 3 million náà á wà bẹ̀rẹ̀ sí máa dágbálẹ̀ lórí. má fàkáǹtì ẹ̀ síbí. ìwọ tó wà kó fẹ́ ká sọ di movie, ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ ní movie o, èmi kọ́ o. so ẹ̀yin náà ní kẹ́ wá máa mí ní owó lọ́wọ́ o, but ẹ bá mọ̀ pé fẹ́ ràn wá lọ́wọ́ account number yẹn délé GTB ni ẹ bá fowó sí. ní tèmi mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń láìkì mi, bẹ́ẹ̀ ṣe ń fìfẹ́ hàn sí mi. Ọlọ́run ọba ò ní pa náà fáàrin èmi àti yín, bẹ́ẹ̀ sì ni ẹ̀ ní kàgbákò ẹ̀ ní wówó tì. GTB la máa filẹ̀ síbẹ̀, òṣòwò mi ń bẹ̀, òṣòwò mi nu GTB. bá a ṣe ń sọ lọ bá a ṣe ń sọ bọ̀, ó ní àǹtí Ṣeun ọkọ òun tóun fẹ́ òun ò fẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ Olúwa. àwọn fẹ́ra àwọn naturally ni. kí ọkọ òun tó di òṣìṣẹ́ Olúwa, ọkọ òun ò yà bẹ́ẹ̀ yẹn. ìdí nìyẹn tó pé gbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àdúrà lòun gbà fún kọ́lọ́run bá pé ogun Olúwa wọnú ayé ọkọ òun nígbà tó wá gbàṣẹ́ Olúwa. ọlọ́kọ òun ò ń ṣe bẹ́ẹ̀ yẹn, ó ló ń ṣiṣẹ́ iṣẹ́ oṣù ló ń ṣe, ó lóun náà dẹ́ ń ṣe teacher. ìgbà táwọn jọ pàdé ọkọ òun lọ serve ni, òun náà lọ serve ni, àwọn dẹ́ pàdé ń bẹ̀, ọ̀rọ̀ àwọn dẹ́ wọ̀ torí ọkọ òun dàgbà kó tó pé àzẹ ó dùn òun lọ dáadáa, ọ̀rọ̀ àwọn dẹ́ wọ̀
àti ibẹ̀ lọ àwọn bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wọn. Ẹ̀gbọ́n ẹ̀ ló ń lọ sí chọ́ọ̀chì tó ń mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ yẹn ọmọ wòlíì ni wọ́n, ẹ̀gbọ́n obìnrin. Ṣùgbọ́n tó jẹ́ ìyá tá à ń ṣe lọ òun ṣiṣẹ́ níbi kan, èmi náà ń ṣiṣẹ́ èmi náà ń teach, tá fi fẹ́ra wa. A ṣe ìgbéyàwó òun ṣe ìgbéyàwó tó pariwo. Muslim làwọn ń tà wọ́n yẹn, wíwáyé pé Muslim làwọn ń tà wọ́n. So ìgbà tó wá ṣe nìkáì làwọn ṣe, àwọn tó lọ sí registry ìyẹn. Ìgbà tó jẹ́ ìyá ọkọ òun sọ pé wọ́n ní òun ní pé ìpè bí òun máa ń tẹ̀lé lọ sí church àǹtí wọn, torí Christian ni wọn ò bọ́ ọkọ òun ṣe tó máa lọ sí church gbàgbàgbàgbàgbà. So sí yé mẹ́rin, Muslim by birth ni wọ́n gbà on the Christian, mọ́mí wọn náà di Christian, wọn ní dádì mọ̀. So òun tẹ́lá àǹtí ẹ̀ máa lọ sí church, àǹtí ẹ̀ ní pé kò já kí ẹ̀ máa jókòó kalẹ̀, òun ò pé kó bẹ́ẹ̀ àwọn náà jẹ́ Muslim gbàgbàgbàgbà bẹ́ẹ̀ bọ̀ Muslim làwọn. Òun dẹ̀ lọ sí church pẹ̀lú àǹtí yẹn. Ìgbà tó yá ó ní wọ́n sọ pé òun ní pé ó dẹ̀ wá sí church àǹtí yẹn, ó ń ṣe assistant shepherd. Òun wà níbẹ̀. Ìgbà tó dé ìyá tó ṣe tán, ó ní sọ pé àfi kóun stop iṣẹ́ kóun gbà ṣe Olúwa. Ó lè lọ sí missionary school. Ó dé bẹ̀rẹ̀ ṣe Olúwa yìí. Kódà ibi tí wọ́n tó ń pín sí tó ti ń ṣe kílódé mi tètè lọ síbẹ̀. Ó lóun ò tètè lọ síbẹ̀, church lòun wá. Nígbà tó jẹ́ ìyá náà pé òun pé ọkọ yìí ẹ máa bá wọn níbi tí wọ́n bí wọn, because tó pín wọn sí kì í ṣe ibi táwọn ń gbé gangan ni wọ́n pín wọn sí, ìlú mi ni. Ó lóun dẹ̀ lọ bá ń bẹ̀. Ó nígbà tó kílẹ̀ àwọn débẹ̀ sí, kóun tó débẹ̀ ó láwọn kan tó máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbójẹ fún olùṣọ́, ṣe gbé fún mi sọ pé church Celestial ni o, ẹ má ṣì mí gbọ́, òṣìṣẹ́ Olúwa mi pé Celestial nìkan ni o. Ojúṣe ó dé wà ń bẹ̀. Ó ní nǹkan tó ń jẹ́ máa rí ni wípé ẹni gẹ́ẹ̀ máa ń ṣe oúnjẹ fún, máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́, but tó pé òun trust ọkọ òun kò òun ṣe oníṣìnà bẹ́ẹ̀ pé ìgbà táwọn fẹ́ra wọn òun ò tiẹ̀ kárí. Oníjó yìí òun mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sóhun, ìgbà tó ń bóun ṣe débẹ̀ yẹn ló ti wá ṣe teacher tóun ló ń ṣe. Ojú ìbọn ṣe ń bọ̀ nìyẹn pé kóun tiẹ̀ òun tètè close in school, òun ò ṣáà mọ̀, òun ṣáà délé. Nítorí pé ọmọ àwọn ti bímọ méjì. Ọmọ méjì yẹn torí school wọn àwọn fún wọn sọ́dọ̀ àǹtí yẹn, ẹ̀gbọ́n yẹn ọ̀dọ̀ wọn náà, bùkọ́ ẹ̀gbọ́n yẹn àwọn wà òkè, ọkọ wọn wà òkè. Wọ́n dẹ̀ ní pé kóun fọmọ òun lẹ̀ kóun lọ síbẹ̀ yẹn. Tí òun bá ti wá mojú ilẹ̀ tán kóun wá kó àwọn ọmọ. So òun ní ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín, ọmọbìnrin méjì ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín, so that wọ́n á lè save ibẹ̀ yẹn ní ìsàmọ́ bó ṣe rí. Wọ́n lọ́dẹ̀ wà ń bẹ àǹtí yẹn náà obìnrin làwọn ọmọ wọn ọkùnrin àgbàlagbà kò sí mẹ́ẹ̀ ó ti lọ sí school. Àwọn yòókù obìnrin ó tẹ̀ láìka àwọn ọmọ àwọn, òun dẹ̀ kó wọn lẹ̀ fún wọn. Wọ́n lọ sí school mẹ́tòrí school wọn ó súnmọ́ àwọn gbayé sí tòsí ọ̀dọ̀ àwọn àǹtí yẹn, nítorí àwọn ti kọ́lé, àǹtí yẹn ti kọ́lé ní tiwọn pẹ̀lú ọkọ wọn. So ó dẹ̀ wà okay. So òun dẹ̀ fi lọ bá ọkọ òun, ó náà ti ṣe ìjọ ìbò òun ṣe ń bọ̀ ẹ mọ̀. Ó nígbà tó ń bọ̀ kó nǹkan ṣí ilẹ̀kùn báyìí, òun bá wọn lórí ara wọn, tọkọ òun bá ọmọ yẹn sùn. Ó ní ó jẹ́ ìyá ló fóun pé òun bá ọkọ òun lórí obìnrin tó ń bá a sùn, òun ò rírí. Àǹtí Ṣeun gbogbo ọdún tí mo fi fi tí mo fi tá fi dé tara wa tí mo fi fẹ́ mi ò rírú ẹ̀rí lọ́wọ́ ẹ̀. Ó bá mi lẹ́rù gan. Òun náà sáré fira wọn lẹ̀. Kọ́ ni Sam ó ní mo ṣe ń pè nìyẹn. Olùkọ́ ni jọ̀ọ́ má bínú ó bá kúnlẹ̀ nígẹ̀ yẹn bá jáde ní tiẹ̀. Òun bá ní ọkọ̀ òun bá kúnlẹ̀, ó bá ní jọ̀ọ́, òun bá ní Sam, òun bá lady lájọṣepọ̀. Abájọ ó ní ọmọge yìí Debbie ni wọ́n máa ń pè. Ó ní tí òun bá sọ pé tóun bá tẹ̀sán fún pé pé tí kí n tọ́jú ọkọ mi, á ní kí ni ọkọ wa ni o. Ó ní òun sọ pé normal bó ṣe ń ṣe sí olùṣọ́ kóun tó dé, tó ń ṣe sí pastor ìránṣẹ́ Olúwa kóun tó dé bí abẹ́ ẹ̀sìn ni. Ó ní bó ń ṣe wọn, ó ní òun wá ní am I dreaming? What is happening here? Ó ní òun sunkún tí lè fi mọ́jọ́ náà ni. Àṣé primaro lòun rí àbí primabo lòun rí àbí kí lè máa ń pè. Àsóhun ò tí ì rí nǹkan kan. Ó ní Àǹtí Ṣeun ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀. Bóyá ọmọ yẹn wá sọ pé òun ò ṣe mọ́ fún ni o. Ó ní tọkàn tó máa bọ́ kan sọ báyìí, a sì gbọ́n. A máa kanra mọ́ òun nulẹ̀. Ó ní most of the time ó dá kí ẹ̀ máa mọ síkírìtì ju kí ẹ̀ mọ síkírìtì kí wàhálà dé lọ. Ó ti bẹ̀rù lóru kó má bínú. Èṣù ni, devil ni, kinní kan ni. Ó ní òun dé sọ pé òun ti dáríjì. Òun ló tún wá ń kanra mọ́ òun lòun ká òun ń kanra mọ́ òun. Tó bá bẹ̀rẹ̀ òun ò mọ̀ ṣe, tó bá jókòó òun ò mọ̀ ṣe. Bọ́lá pé jẹ́ kí ló ṣẹlẹ̀, kí ni mo ṣe fún ẹ? No nothing, ní kò sí nǹkan kan. Ó ní òun dẹ̀ jẹ́ nǹkan tó ní sùúrù, so òun ní sùúrù. Nígbà òun sáà kúnlẹ̀ òun bẹ̀. Olúwa sọ pé ọmọ kan tó ṣẹlẹ̀ ni pé kó bẹ Deborah. Òun á ní kó ń bẹ Deborah. Ṣé bí ìjọ Ọlọ́run ó fẹ́ kí ìjọ máa gbèrò sí ni àbọ̀ fẹ́ kí ìjọ máa dínkù sí? Wá bẹ Deborah ni òun á bẹ Deborah. Deborah tó ń ká tẹ̀ ń bá lájọṣepọ̀. Òun ni kóun lọ bẹ̀. Kóun bẹ̀ fún kíni kóun bẹ̀ pé ó ń bọ́kọ òun lájọṣepọ̀.
àbí fún kíni ní òun kò fẹ́ mọ̀ ni o kó ń bẹ Deborah tó ń bá yín lájọṣepọ̀ tó ń ká yín lórí ẹ̀ ó ní àṣẹ kó mọ̀ kó ń bẹ Deborah yẹn àbí wọn kó mọ̀ kó ń bẹ Deborah yẹn ó nígbà tó di tó kàn máa ti bọ́ sórí orí àga wàásù ọ̀rọ̀ òun ló fi ṣe wàásù ìyàwó pásítọ̀ tó ní àjẹ́ tí pásítọ̀ ò mọ̀ ìyàwó kìíní ó ní òun ló máa fi ṣe wàásù títí nígbà tó wáyá ọkọ òun bóun lájọṣepọ̀ mọ́ kò bóun sọ̀rọ̀ mọ́ kò bóun ṣe kíní kan mọ́ tó bá dé gbà sálárì òun á kó fún yóò dé gbà ọdún òun sọ oṣù mẹ́ta ọkọ òun bóun sọ̀rọ̀ gbà tó yá tí ilé bẹ̀rẹ̀ sí ń gbóná mọ́ òun pe sista Deborah ẹ má bínú mi mọ̀ pé ìméjì wa nílé lẹ́tẹ̀lẹ́ ni ẹ má bínú wá ní ṣọ́kọ yín ò sọ fún yín pé òun fẹ́ fẹ́ àwọn kìí tẹ́tẹ́lẹ́ ni òun fẹ́ kọ yín kìnnìkan kò ní ìyàwó kejì ṣọ́kọ yín ọkọ mi ò sọ fún yín pé ìyàwó olórùka ni wá ni wọ́n sọ kí ni yẹn mi àmì ìyàwó olórùka àmì kìnnìkan ó náà ti ṣe ó ní bóun ṣe ń wo gẹ́yìn lélẹ̀ kí lè lè wá ń sọ lẹ́nu báyìí torí ọlọ́ ìyàwó olórùka olóyò máìndì ó ní sáà ń bá fáwọn méjì lẹ ń bá wò àṣeyẹn kéré ó ní àti ṣeun ọjọ́ kọdùn tó ń bọ̀ láti ibi iṣẹ́ ó ní bóun ṣe ń bọ̀ tóun máa ṣílẹ̀kùn òun bá ọkọ òun ó wọ ṣọ́ọ̀tì ibi tán fáwọn bíi 2 bedroom ni o bọ̀ yàrá kan wà ibẹ̀ ní dájú ọbẹ̀ ní ọkọ òun ti máa ń ṣe bí ọ́fíìsì wọn á rí wọn yàrá kan wà táwọn máa ń sùn sí tírùmù yẹn kò sẹ́ni tí ò kì í wọ bẹ̀ kò sí láàrin wọn gbà tó wọ ṣọ́ọ̀tì bọ́ bí i box àbí ṣọ́ọ̀tì ọkọ òun sí láàrin wọn gbà tó wọn ó wà ní ọ́fíìsì ẹ̀ bẹ́ẹ̀ bá pẹ́ẹ́lú Deborah yẹn àdónù bò ń bá wọn girls kan náà bẹ́ẹ̀ so wọn ní ẹkú lé wọn á wọ inú yàrá lọ yàrá lòun wà bí ọkọ òun ṣe sílẹ̀kùn àbọ̀wọ̀n yẹn pé ó fẹ́ bá sẹ́rùnṣẹ́ mi jẹ́ ó náà pé ṣọ́ọ̀tì kẹ̀ ohun tó wọ ṣọ́ọ̀tì kò wọ ọṣọ kò ṣe nǹkan ṣọ́ọ̀tì wọn ló kàn wọ ó fẹ́ bá sẹ́rùnṣẹ́ mi jẹ́ àbí àwọn tó bá ní sítírùmù tó lè tó kí wọn òun ní kí àwọn wo òun ò kí wọn bí tiwọn òun kí wọn ní ẹkú lé o wọn ní kó bó ṣe káwọn oṣooṣù bákan oṣù kìnnìkan má bá sẹ́rùnṣẹ́ mi jẹ́ o àwọn tó ń fìdí wa nílé nìyẹn o àwọn tó ń bọ̀ ó ní bó ṣe ní pé Sam a máa bẹ̀rẹ̀ báyìí gbogbo tó ń fojú mi rí a máa bẹ̀rẹ̀ báyìí tó o bá ti lè accept wọn àwọn ọ̀rẹ́ Deborah ní just have to accept them ó náà ti sùn ó náà ti bọ́ ọ̀tà nígbà tí wàhálà ìpọ̀ ẹ má bínú ó ń kí nígbà tẹ́ wọlé àwọn girls yẹn ajá ló ń dún ẹran ni bóyá ṣe ni ẹ má bínú òun ò mọ̀ òun ò ṣe gbà ó ní bóyá òun ṣàṣọ bẹ́ẹ̀ fún wọn wọn náà girls yẹn ò dáhùn lóhùn òun wá wọlé lọ ìgbà tó dalẹ́ àwọn girls yẹn sọ̀dọ̀ àwọn bọ̀ yàrá yẹn wọn ò débẹ̀ ọkọ wọn ò wọlé wá sùn ni òun tá sùn yàrá àwọn ọmọ ọmọ bó ṣe sùn nígbà tílẹ̀ mọ́ àwọn ṣe nígbà tó wá di bíi Sunday kejì àwọn sáré pa méjì kan ń jà wọ́n nara wọn Deborah àti lady kan kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọkọ tòun pásítọ̀ ó lọ bá ọ̀rẹ́ Deborah sùn ní tọ́lẹ́ẹ̀tì nígbà tí gbogbo wọn jọ tán wá kí pásítọ̀ so pásítọ̀ wa lọ bá yẹn sùn ní tọ́lẹ́ẹ̀tì so wọ́n wá ká wọn ìkànnì àwọn ọ̀rẹ́ wọn wá tún wá ká wọn bẹ̀ wọ́n lọ bá sùn tọ́lẹ́ẹ̀tì ó wá ká wọn bí tí wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn pé kíndìn kan wọ ojú pásítọ̀ ó ṣe kíndìn kan wàhálà sá ṣẹlẹ̀ ó lóun ò dá sí o ó lóun wò báyìí ó lóun wá dákẹ́ òun fọwọ́ lé rán ìgbà tó máa di lẹ́yìn oṣù mélòó kan wọ́n ní gẹ̀ẹ́ yẹn lóyún wá ṣọ́ọ̀ṣì òun ṣàṣeyàn máa ó lóyún ó ṣe gbá ìyẹn wà ní ṣọ́ọ̀ṣì ó máa wọlé ìyẹn ọ̀rẹ́ Deborah kò sí Deborah ló lóyún ọ̀rẹ́ Deborah tí ọkọ òun lọ bá sùn ní tọ́lẹ́ẹ̀tì òun ló lóyún ó ní ó ṣàwà ní àyíká ó wà ní ṣọ́ọ̀ṣì àwọn oúnjẹ tó máa lọ bí iṣẹ́ tó máa dé oúnjẹ tó ń bá ṣèṣì kíchìn àti gbé àti jẹ ìgbà míì tó ń bá ṣe bẹ̀ tó máa gba sálárì òun àkó sálárì òun lẹ́wọ̀n tó máa gba sálárì òun á fowó òun pamọ́ torí mọ́mì táwọn ọmọ òun wà ń bẹ̀ yẹn ìyẹn ẹ̀gbọ́n ló ní pé kó máa kó òun lẹ́mọ̀ torí òun gbogbo ẹjọ́ fún wọn bọ̀ ní kó máa pray fún wípé ẹni tí ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ kó tó máa ṣe bẹ́ẹ̀ yẹn ó máa ní nǹkan tó fà kó máa pray fún bóun ṣe bẹ̀rẹ̀ sí pray fún nìyẹn ó náà ti ṣeun ọjọ́ yìí gẹ́yẹn wà nílé ó wà níbẹ̀ kò sún ọdọ òun o kò sún yàrá bọ̀yẹ̀ ń pé ṣíkì ló máa ń gbóúnjẹ sí tó máa sún oúnjẹ máa ṣe tó bá ti wá sún oúnjẹ tán oúnjẹ tó wọn á lè jẹ lòun á ṣe wọn bá ti dà sínú inú kúlà òun á fọ pọ́ọ̀tì òun á lọ òun á ṣe bẹ́ẹ̀ òun ò gbóúnjẹ lẹ́mọ̀ but Deborah náà wá ṣọ́ọ̀ṣì o ó lóun ò ní fi pásítọ̀ sílẹ̀ ọkọ tòun ní o táwọn jọ fẹ́ra àwọn o Deborah náà ò ní fi pásítọ̀ sílẹ̀ gẹ́ẹ̀ náà sọ pé òun ti lóyún fún pásítọ̀ wọ́n ṣàwà ń bẹ̀ òun ò bá wọn dá òun ò bá wọn nà òun á lọ ṣọ́ọ̀ṣì tóun tó bá ti di kínní òun á wọnú yàrá òun lọ òun á sunkún ìgbà tó yá
tó gbogbo ẹ̀rọ wá dàrú gidi gan, tó gbogbo ẹ̀ fọ́pọ̀ mọ́yọ̀ tó ṣe gbogbo ẹ̀ tó fọlọ́pàá wá mú ọkọ òun lọ sí police station, òun kówó sílẹ̀, wọ́n fi gbọ́kọ̀ òun wálé. Àwọn tó gbọ́kọ̀ òun sí chọ́ọ̀chì àwọn náà wá, wọ́n ní kí ló ṣẹlẹ̀, wọ́n náà máa bèrè ẹjọ́ lọ́wọ́ òun. Nígbà tó ń débẹ̀ òun cover ọkọ òun pé òun nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọkọ òun ò kì í ṣèyàn burúkú, ọkọ òun ṣe ní kó ní àbọ̀ ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀ dáadáa pa ẹ̀. Deborah ní pé rárá o, ìyàwó ẹ̀ ó ti kó ìyàwó ẹ̀ lẹ́mìí lọ ní o. Deborah yẹn ló tún wá dàbí agbẹnusọ, ó tún wá gbógun tọkọ òun torí pé ó fún gẹ̀yìn lóyún pé mo ní ó sọ fún mi kó òun fẹ́ fẹ́ ìyàwó kejì torí agbára mi ò gbé ìbálòpọ̀ kó bá máa yàn lè káàkiri. Ọkọ mi ní ó ní kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. I covered him, I do everything. Nígbà tó yá lẹ́yìn ìgbà náà bó tún ṣe náà ọmọ kan bẹ́ẹ̀ nìyẹn, ìyẹn ẹ̀ṣẹ̀ wọn church ní akọrin ni bó ṣe náà ọgàn tó bẹ̀rẹ̀ sí fẹ́ yẹn náà ìyẹn tiẹ̀ lówó lọ́wọ́ torí ìyẹn kíní kan gold ni kárí gold ọ̀run ẹ̀ gold gidi ni àti ibẹ̀ lọ wọ́n ṣe gbá ọkọ wọn bá òun wípé wedding táwọn ṣe káwọn dissolve ẹ̀. Òun sọ pé wọ́n sì máa dissolve wedding. Mo tá à ń sọ I love my husband, I don't want to lose my marriage, I don't want to be a single mother. Ó ní àǹtí ṣeun ọ̀sán kò orúkọ ni mo certificate wedding àwọn lọ́kọ̀ òun sun níná, ó sun everything náà, gbogbo picture wedding àwọn pátápátá ìtàwọn gbé sókè ìtàwọn ṣe kíní kan ọkọ̀ òun sun everything náà. Ó ṣe wàá mú ọmọ yìí lọ kíní gold yìí, ó ṣe wàá mú lọ bí akíkẹ́ gold àbí kíní kan gold, ó ṣáà mú lọ ó lọ ṣe wedding fún. Ìgbà tó kọ́ ń ṣe wedding fún ó yẹ kó ń sọ pé òun ò ṣe, òun ò mọ̀ ìgbà tó ń ṣe wedding o, ìgbà tó ń ṣe wedding tó ń dé tọ́jú wọn ríǹgì kan náà, aṣọ kan náà, gbogbo ẹ̀ kan náà. Àǹtí ṣeun ṣe sọ pé 2 bedroom flat ni wọ́n fún wa ní ọ̀dọ̀ wa ní ibẹ̀ ibi yàrá kan ni tó máa ṣe ọ́fíìsì yẹn. Ó ní ó kó ẹrù ẹ̀ kúrò mẹ́rin láti ọ́fíìsì, ó gbé kíní ọ́fíìsì ẹ̀ sí sitting room tó sì ó fi bẹ̀ ṣe yàrá, ibẹ̀ ni wọ́n ti gẹ̀yìn dọ̀ wá. Wọ́n jọ ń ṣe everything, wọ́n jọ ń ṣe ilẹ̀ kan tó kù níbi àyíká church yẹn ó kọ́ a room and parlour self contained, wọ́n kàn wọ́n ṣe gbogbo ẹ̀ lọ, ibẹ̀ ni gẹ̀yìn wà. Ìtólóyún tiẹ̀ ó ti lọ sílé wọn bó ṣe bímọ tí wàhálà ti dé tí ọkọ òun ti gán mọ́ obìnrin mi ìyẹn gbalé wọn lọ. Àǹtí ṣeun ìgbà tí wàhálà yìí pọ̀ mo ṣe pọkọ mi yẹn pé mo ò ṣe mọ́, mo fẹ́ kúrò nínú marriage yẹn. Ó ní ẹ̀ ó ló máa tó padà wá. Ní àǹtí ṣeun mo ṣe kẹ́rù mi nìyẹn, mo kúrò ní church yẹn mo padà sọ́dọ̀ sister ẹ̀gbọ́n á wà fún bí 6 months. Wọ́n sì jọ wà church yẹn pẹ̀lú gẹ̀yìn yẹn fọ́tò wọn pàtó yà òun block lórí WhatsApp, òun block ní everywhere because tí wọ́n ti rọ́kọ̀ ọmọ ẹ̀ máa jọ ráhùn méjì ọmọ ẹ̀ picture ọmọ àṣẹ gbẹ. Ó ní ẹjẹ́ ń sọ fún yín gẹ́gẹ́ bí mọ kìíní ó bí kejì, ó lóun ti kú òun marriage yẹn òun ti ń dágbé ń tòun, ó bí kìíní ó bí kejì. Àǹtí ṣeun wọ́n sì jọ wà dì sí òun pẹ̀lú ọkọ òun gẹ́yìn lówó lọ́wọ́ o, ó jẹ́ láwọn big man bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní òun mọ òun ò kà pẹ̀lú ọkùnrin rí o pé bí wọ́n bára wọn sùn ọ̀bọ̀ mọ̀ pé ó láwọn big man lọ́wọ́. Ní àǹtí ṣeun ó wà ń bẹ̀ ó ti bímọ kejì, wọ́n jọ ń wà ní pẹ̀lú ọkọ òun ni òun ní ìsinyìí òun ṣáà wà nílé ní òun rẹ́ǹtì ilé. Àǹtí ẹ̀ náà jẹ́ ń support òun, ọmọ òun wọ́n ní kó má kó ọ̀dọ̀ àǹtí ẹ̀ ló wà. Anytime tó bá ti nídìí ọmọ ẹ̀ àwọn ò gbọ́mọ lọ́wọ́ ẹ̀ o but láti jẹ́ kó lè free ara ẹ̀. Ó ní àǹtí ṣeun ó ní bó ń ṣe ra wò nìyẹn. Ìgbà tó ń ṣe díẹ̀ tó ń ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ìyẹn sọ pé òun tẹ̀ máa mú lọ Libya, òun lọ Libya Cairo, òun lọ Cairo bó ń ṣe lọ́rọ̀ ẹ̀wọ̀n kan yẹn tó dé láti Germany. Kí ló ń ṣe ń bí kíní kan káwọn ọmọ ẹ wọlé ọmọ ẹ méjì obìnrin kíní kan níbo ń ṣe káwọn ọmọ òun wọlé nìyẹn. Ó ní àǹtí ṣeun Germany la wà nísìn. Nígbà tí mo ti wá ní Germany for 5 years òun ní máa intention àti marry mọ́ bọ́kọ̀ òun bó ṣe bóun mọ bó ti rí nọ́mbà bó ṣe chat òun nìyẹn lóra àǹtí ẹ̀ náà nọ́mbà òun lọ́wọ́ kíní kan èṣù ní kí ẹ lóògùn fóun ní kí ẹ ṣe gbá fóun ní ìtó bímọ fún yẹn tó gẹ́ẹ̀ tó ní bá àjọṣepọ̀ tó bímọ fún yẹn ọ̀dọ́kùnrin mi nìyẹn gbóyún lọ nìyẹn gbọ́mọ lọ o torí ó sì bímọ láyìíká gbá torí pé òun rojú ọkọ òun lẹ̀ ló gbé kíní ó ní number 1 ọkọ òun ní okó ó ní ẹ má sọ lọkọ òun lóko. Ó ní number 2 ọkọ òun lè fi ìfẹ́ bá yéèyàn jẹ. Oníṣòwò mo ti mọ̀ pé nǹkan méjèèjì yẹn ló káwọn obìnrin yẹn máa dúró. Láti ṣe as I was talking to you now ọkọ òun ti ń bẹ̀ òun àti gẹ́yìn ti dàrú. Gẹ́yìn náà ti parí pé owó tó jẹun kò sọ ọ́nà fọlọ́pàá múra wọn tó tọrọ ẹ̀ di wàhálà gan. Ó lóun ti bẹ́sẹ̀ òun sọ̀rọ̀ o òun dẹ̀ wò pé láyé tó bá kú òun nìkan láyé òun kọ́ mi lòun máa ní òun dẹ̀ kò dẹ̀ wọ́n láyé kó ń bímọ fọkùnrin méjì tó dẹ̀ lòun ṣe tí ìbímọ mímọ̀ ló ṣe òpé kínní so wọ́n wò pé àbí kóun padà síbẹ̀ kóun lọ bí ọmọ kan sọ́mọ òun ni àbí kóun kọ́ fi ṣáájú orí kóun wà ní Germany tóun wà ó lóun ti wà ní Germany kódà àwọn àtọmọ òun àwọn ti níwèé òun ti wà ń bẹ̀. Àǹtí ṣeun kí ni kóun ṣe ẹ gbọ́ kí ni kó ṣe ṣó padà wá bọ́kọ ẹ̀ yẹn àti kó fẹ́ ọkọ ẹ̀ yẹn padà ó sì ń ṣe pásítọ̀ ẹ̀ náà o àbí kó fẹ́ ẹlòmíì bó sọ pé kò wọ́n láyé kóun fẹ́ ọkùnrin méjì
nítorí wípé egun tó jà ìyá òun fẹ́ kó ja òun náà, àbí méjì tó ti bí ẹ náà ni kó dúró pẹ̀lú ẹ advice ẹ.